Davido ṣẹ́wélé orin kíkọ fún oṣù méjì gbáko láti lè rojú ráyè ṣe ìpolongo ìbò fún sáà kejì gómìnà Adeleke lọ́sùn. Ariwo ta o látàrí òkú ọmọ ọdún 21 tí wọ́n rí nínú yàrá kan lọ́sùn. Iléeṣẹ́ aṣọ́bodè náwó gan òṣìṣẹ́ rẹ̀ kan tó ń lọ́wọ́ gbà mọ́ awakọ̀ kan lọ́wọ́ nínú fídíò kan tó gba orí ayélujára kan. Sowore tún fojú balẹ̀ ẹjọ́ o lórí ẹ̀sùn pé ó pe ààrẹ Tinubu ní ọ̀daràn. Àbájáde ìgbẹ́jọ́ náà rèé. Ìkúnlẹ̀ abiyamọ o, èèyàn 16 pàdé ikú òjijì lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ tó wáyé nípínlẹ̀ Kogi. Àwọn olóṣèlú bẹ̀rẹ̀ o, Shina Pellar, Òjó Mọ́kànjúọlá, Najim Oyèdèjì, Sanjọ́ Adédoyin àti ọmọ ilé aṣòfin 5 míì kọ̀wé fi ipò sílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọmọ Nàìjíríà kan máa san fáìní mílíọ̀nù kan dọ́là $1 million fún gígé àwọn igi tó wà láyìíká lórílẹ̀‐èdè Amẹ́ríkà. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́ ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Davido ṣẹ́wélé orin kíkọ fún oṣù méjì gbáko láti lè rojú ráyè ṣe ìpolongo ìbò fún sáà kejì gómìnà Adeleke lọ́sùn. Gbajúgbajà akọrin tàkasúfèé David Adeleke tí ọ̀pọ̀ mọ̀ sí Davido OBO ti kéde pé òun yóò ṣe gààyà fún orin kíkọ lọ́wọ́ báyìí. Davido ṣàlàyé pé òun gbé ìgbésẹ̀ náà láti ráyè ṣe ìpolongo ìbò fún gómìnà Adémọ́lá Adeleke tó fẹ́ dupò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun fún sáà kejì. Láàrin ọ̀sẹ̀ yìí ni Davido sọ̀rọ̀ náà nílùú Ẹdẹ lásìkò tí ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ ọ̀dọ́ tí yóò ṣe ìpolongo ìbò tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ìmọ́lẹ̀ Youth Campaign Mobilization Team wáyé. Akọrin tàkasúfèé náà sọ pé òun ṣẹ́wélé orin kíkọ ṣe gààyà fún òdeere fún ìgbà díẹ̀ láti lè ráyè ṣe ìpolongo ìbò káàkiri ẹsẹ̀ kùkú nípínlẹ̀ Ọ̀ṣun ṣáájú ètò ìdìbò gómìnà tó ń bọ̀. Nígbà tí ó ń bá àwọn ọmọ ìgbìmọ̀ náà sọ̀rọ̀, Davido ní òun ṣetán láti sapá òun láti rí i pé gómìnà Adémọ́lá Adeleke jáwé olúborí nínú ìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun fún sáà kejì. Davido ní ìṣẹ́wélé orin kíkọ náà fún oṣù méjì gbáko ni. Ó ní ìgbésẹ̀ náà kì í ṣe nítorí owó tàbí ẹ̀bùn kankan, àmọ́ nítorí pé gómìnà Adémọ́lá Adeleke jẹ́ àbúrò bàbá òun tó sì ń ṣiṣẹ́ takuntakun nípínlẹ̀ Ọ̀ṣun. Nítorí náà ó ṣe pàtàkì kí ó wọlé ẹ̀kejì kí ó lè parí iṣẹ́ takuntakun tó ń ṣe nípínlẹ̀ Ọ̀ṣun. Ó ní iṣẹ́ sì kù láti ṣe fún gómìnà Adémọ́lá Adeleke. Davido ní òun máa lo gbogbo agbára òun láti ṣe àtìlẹ́yìn fún gómìnà láti wọlé fún sáà kejì. Ó ní ẹgbẹ́ ọ̀dọ́ ṣe pàtàkì torí wọ́n lágbára láti ṣe ìpolongo ìbò dáadáa. Àwọn ó sì ṣe ìpolongo ìbò náà láti ojúlé dé ojúlé ní gbogbo ìjọba ìbílẹ̀ tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Akọrin tàkasúfèé náà wá rọ gbogbo ọ̀dọ́ tó wà nínú ẹgbẹ́ ọ̀hún láti káràmásìkì ìpolongo ìbò ní gbogbo ìjọba ìbílẹ̀ tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó sọ fún wọn pé kí wọ́n ṣe ìpolongo ìbò láti ojúlé dé ojúlé ní gbogbo ìjọba ìbílẹ̀ tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó ní kí wọ́n jẹ́ kí àwọn fohùn ṣọ̀kan sọ fún àwọn aráàlú nípa àwọn nǹkan tí ìjọba Adémọ́lá Adeleke ti ṣe àti àwọn nǹkan tó sì ń gbèrò láti ṣe. Gbogbo àwọn èèyàn tó wà ní àyíká wa ni ẹ jẹ́ ká bá sọ̀rọ̀ nípa iṣẹ́ tí gómìnà ń ṣe. Davido ló sọ bẹ́ẹ̀. Ṣé ṣáájú ni àtẹ̀jáde kan ti fi léde pé David Adeleke Davido ni wọ́n ti fi ṣe alága ìgbìmọ̀ àwọn ọ̀dọ́ tí yóò polongo ìbò fún sáà kejì gómìnà Adémọ́lá Adeleke. Ìpàdé àkọ́kọ́ ìgbìmọ̀ ọ̀hún ni Davido ti sọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ alága ìgbìmọ̀ olùpolongo ìbò fún sáà kejì gómìnà Adémọ́lá Adeleke. Ariwo ta o látàrí òkú ọmọ ọdún 21 tí wọ́n rí nínú yàrá kan lọ́sùn. Wọ́n rí òkú ọ̀dọ́bìnrin kan ládùúgbò Jalẹyẹmí nílùú Òṣogbo nípínlẹ̀ Ọ̀ṣun làwọn ará àdúgbò bá pariwo. Àwọn ará àdúgbò náà sọ pé láti ọjọ́ Ajé Monday ọjọ́ 4 oṣù karùn-ún ọdún yìí ni àwọn ti rí ọmọdébìnrin náà Kẹ́misọ́lá gbẹ̀yìn. Kẹ́misọ́lá tí í ṣe ọmọ ọdún 21 years ló jẹ́ ọmọ bíbí ìlú Ìgbàjọ ní ìjọba ìbílẹ̀ Bolúwadúró ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Àwọn aládùúgbò àti àwọn alábàágbépọ̀ pẹ̀lú olóògbé Kẹ́misọ́lá sọ pé ìyàlẹ́nu ló jẹ́ fún àwọn bí àwọn
àwọn ṣe rí òkú rẹ̀ nínú yàrá rẹ̀ ní ọjọ́ keje oṣù karùn-ún ọdún yìí. Ẹnìkan tí òun àti Kẹ́misọ́lá jọ ń gbé nínú ilé kan náà sọ pé olóògbé náà jẹ́ òṣìṣẹ́ àwọn tó máa ń tún irun orí obìnrin ṣe, hairdresser. Ó ní Kẹ́misọ́lá tún jẹ́ akíkanjú nídìí iṣẹ́ rẹ̀ dáadáa, ṣùgbọ́n láti bí oṣù kan sẹ́yìn ni olóògbé náà kò ti fi gbogbo ara gbé ilé mọ́ látàrí bí kò ṣe sí iná mọ̀nàmọ́ná nínú ilé náà. Ó sọ pé eléyìí ló mú kó wá sí ilé ní ọjọ́ Monday tí ó sì wọ inú yàrá rẹ̀ lọ gẹ́gẹ́ bí ó ṣe máa ń ṣe ní gbogbo ìgbà tó bá ti ibi iṣẹ́ òòjọ́ rẹ̀ dé. Ṣùgbọ́n nígbà tí ó di alẹ́ ọjọ́ ìṣẹ́gun Tuesday ni àwọn gbọ́ òórùn kan èyí táwọn rò pé bóyá eku ló kú sínú ilé. Ó ní nígbà tí òórùn náà ti gba gbogbo inú ilé ni àwọn ń wá ibi tí eku kú sí nínú ilé náà. Ṣàdédé ni òun gbọ́ òórùn náà láti inú yàrá olóògbé Kẹ́misọ́lá tí òun sì fi ọwọ́ kan ilẹ̀kùn olóògbé náà. Alábàágbé olóògbé náà ní bí òun ṣe fi ọwọ́ kan ilẹ̀kùn náà ní ilẹ̀kùn náà sí tí òun sì pe orúkọ olóògbé àmọ́ tí kò dá òun lóhùn. Ó sọ pé eléyìí ló mú kí òun yọjú wo inú yàrá olóògbé náà, ṣùgbọ́n fún ìyàlẹ́nu òkú olóògbé Kẹ́misọ́lá lòun bá ní orí bẹ́ẹ̀dì rẹ̀. Báyìí ni alábàágbé olóògbé náà lóhùn ṣe pariwo pé gbogbo ará ilé àti aládùúgbò láti wá wo ohun tí òun rí tí àwọn èèyàn sì péjọ síbẹ̀. Àwọn èèyàn tí wọ́n jẹ́ alábàágbépọ̀ náà ṣàpèjúwe olóògbé Kẹ́misọ́lá pé ó jẹ́ onírẹ̀lẹ̀, kì í sì bá ènìyàn jà láti ọjọ́ tó ti dé inú ilé náà. Ọ̀bẹ àti nǹkan kan tó wà nínú ike kékeré kan ni wọ́n bá lẹ́gbẹ̀ẹ́ olóògbé náà, ṣùgbọ́n wọn kò mọ̀ bóyá májèlé ni àbí bẹ́ẹ̀ kọ́. Ṣùgbọ́n àwọn ọlọ́pàá ti gbé òkú rẹ̀ àti gbogbo ohun tó wà nínú yàrá olóògbé Kẹ́misọ́lá lọ. Gẹ́gẹ́ bí arákùnrin Abíọ́dún Ọ̀jẹ̀lábí, agbẹnusọ fún àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe sọ lórí ìṣẹ̀lẹ̀ ikú olóògbé Kẹ́misọ́lá. Ó ní àwọn kò tí ì mọ irú ikú àbí ọ̀nà tí ikú náà gbà wọlé pa olóògbé Kẹ́misọ́lá, àmọ́ ó fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn ti gbé òkú ọ̀dọ́mọdé náà lọ sí ilé ìgbókùsí ti ilé ìwòsàn fásitì ti ìpínlẹ̀ Ọ̀ṣun láti ṣe àyẹ̀wò ikú tí olóògbé náà kú, àti wípé àwọn sì ń dúró de àwọn ẹbí olóògbé Kẹ́misọ́lá láti fi ọwọ́ síwèé kí àwọn lè tẹ̀síwájú nínú àyẹ̀wò àti ìwádìí ikú tó pa olóògbé náà. Iléeṣẹ́ aṣọ́bodè náwó gan òṣìṣẹ́ rẹ̀ kan tó ń lọ́wọ́ gbà mọ́ awakọ̀ kan lọ́wọ́ nínú fídíò kan tó gba orí ayélujára kan. Iléeṣẹ́ àjọ aṣọ́bodè Nigeria Customs Service ti gbé ìgbésẹ̀ ìfìyàjẹni dìde tako ọ̀kan lára àwọn òṣìṣẹ́ rẹ̀ lẹ́yìn tí fídíò kan tó gba orí ayélujára kan ṣàfihàn bó ṣe ń lọ́wọ́ gbà mọ́ onímọ́tò kan lọ́wọ́. Ìṣẹ̀lẹ̀ náà ló wáyé lójú ọ̀nà márosẹ̀ Èkó sí Benin. Fídíò kan tó jẹ́ gbígbé sójú òpó àjọ iléeṣẹ́ aṣọ́bodè NCS lọ́jọ́ Ẹtì Friday ṣàfihàn àkókò tí wọ́n ń fojú òṣìṣẹ́ aṣọ́bodè náà tí wọn kò dárúkọ rẹ̀ hàn dé síta, tí wọ́n sì padà dá òṣìṣẹ́ náà lé ọwọ́ ẹ̀ka àwọn ọlọ́pàá nílé iṣẹ́ náà fún ìwádìí, ìfimúfínlẹ̀ àti ìjìyà tó tọ́. Àjọ aṣọ́bodè ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí ìṣe aláìmọṣẹ́ ẹni dájú sáká lẹ́nu iṣẹ́. Àjọ náà tẹnumọ́ òfin àìfààyè gba àwọn ìwà àṣemáṣe tó ń tọwọ́ àwọn ikọ̀ òṣìṣẹ́ aṣọ́bodè wáyé. Ọ̀gágun àgbà fún ẹ̀ka ìjọba àpapọ̀ Federal Operations Unit Zone A nípínlẹ̀ Èkó CSC Uzeni Abdullahi sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ náà lásìkò tí wọ́n ń fojú àwọn afurasí náà hàn dé. Nígbà tí wọ́n ń fa òṣìṣẹ́ tó ṣe àṣemáṣe náà lé ọwọ́ ẹ̀ka ọlọ́pàá iléeṣẹ́ àjọ aṣọ́bodè ọ̀hún, Abdullahi sọ wípé iléeṣẹ́ náà tún tẹnumọ́ pé òṣìṣẹ́ aṣọ́bodè náà tọwọ́ tẹ̀ ọ̀hún tó tako òfin ìlànà à ń tẹ̀lé nípa ṣíṣe ojúṣe ẹni lẹ́nu iṣẹ́ yóò ṣe bẹ́ẹ̀ kojú ìjìyà tó tọ́ láì figbá kan bọ̀kan nínú. Fídíò tó gba orí ayélujára kan náà ló ṣàfihàn òṣìṣẹ́ aṣọ́bodè tó ń béèrè fún ó lé ní ẹgbẹ̀rún lọ́nà igba náírà 200,000 naira lọ́wọ́ onímọ́tò, èyí tó ṣokùnfà ìgbésẹ̀ tí àjọ náà gùn lé. Nínú fídíò tó jẹ́ kíká sílẹ̀ náà ni ọ́físà náà tó wà nínú ẹ̀wù iṣẹ́ tó ń bá awakọ̀ mú nǹkan lẹ̀ lórí ìwé ọkọ̀ àti àwọn ìwé owó tó san kọjá tó sì ń béèrè pé kò sanwó. Kò yé ẹnìkan bóyá awakọ̀ náà padà sanwó náà ṣáájú kí wọ́n tó yọ̀ǹda ọkọ̀ náà. Ìṣẹ̀lẹ̀ náà ló ń wáyé lásìkò tí àwọn aráàlú ń ṣàròyé nípa àwọn òṣìṣẹ́ aṣọ́bodè tó ń rèdè láwọn ojú ọ̀nà márosẹ̀ títí kan àwọn ìṣẹ̀lẹ̀ ọjà tí wọ́n ti ń sanwó rẹ̀ tí wọ́n ti yanjú tẹ́lẹ̀. Sowore tún fojú balẹ̀ ẹjọ́ o lórí ẹ̀sùn pé ó pe ààrẹ Tinubu ní ọ̀daràn. Àbájáde ìgbẹ́jọ́ náà rèé. Gbajúmọ̀ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ni Ọmọyẹlé Sowore ti rọ adájọ́ tó ń gbọ́ ẹjọ́ ẹ̀sùn tí àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS fi kàn án Mohammed Garba Umar pé kó yọ ara rẹ̀ kúrò nínú ìgbẹ́jọ́ òun. Sowore gbé ìgbésẹ̀ náà
lẹ́yìn tó ní òun kò gbàgbọ́ pé òun yóò rí ìdájọ́ òdodo gbà níwájú adájọ́ náà. Ìgbésẹ̀ yìí ló ń wáyé lẹ́yìn tí adájọ́ náà kọ ẹ̀bẹ̀ Sowore pé kó da ẹ̀sùn tí DSS fi kan òun nù. Tí ẹ ò bá gbàgbé, adájọ́ yìí ló ní kí agbẹjọ́rò Sowore kúnlẹ̀ nílé ẹjọ́ lóṣù tó kọjá. Ṣáájú ni DSS ti pe Sowore lẹ́jọ́ lórí ẹ̀sùn pé ó pe ààrẹ Bọ́lá Tinubu ní ọ̀daràn lójú òpó Twitter rẹ̀. Adájọ́ sọ pé Sowore gbọ́dọ̀ wá wí tẹnu rẹ̀ níwájú òun lórí àwọn ẹ̀sùn tí àjọ DSS fi kàn án. Ilé ẹjọ́ ọ̀hún tún sọ pé olùjẹ́jọ́ kọ àwọn ọ̀rọ̀ kan sójú òpó ìbádọ́rẹ̀ẹ́ ayélujára rẹ̀, èyí tó fi tàbùkù ààrẹ, gẹ́gẹ́ bí ẹlẹ́rìí kan ṣe fìdí rẹ̀ múlẹ̀. Nígbà tí ó ń fi èròǹgbà rẹ̀ léde lẹ́yìn tí adájọ́ kọ ẹ̀bẹ̀ rẹ̀ tán, ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ọ̀hún bẹ̀ ilé ẹjọ́ náà láti ẹnu agbẹjọ́rò rẹ̀ pé òun fẹ́ ní gbólóhùn pẹ̀lú adájọ́, tí adájọ́ sì gbà sí lẹ́nu. Nínú ọ̀rọ̀ rẹ̀, Sowore sọ fún adájọ́ náà pé òun kò ní ìgbàgbọ́ kankan pé òun yóò rí ìdájọ́ òdodo gbà níwájú rẹ̀ lẹ́yìn tó ti kọ́kọ́ pàṣẹ pé kí agbẹjọ́rò òun kúnlẹ̀ níwájú ilé ẹjọ́. Lẹ́yìn náà ló rọ adájọ́ ọ̀hún kó yọ ara rẹ̀ kúrò nínú ìgbẹ́jọ́ náà kí adájọ́ mìíràn sì gba ìgbẹ́jọ́ òun lọ́wọ́ rẹ̀. Agbẹjọ́rò Sowore sọ fún ilé ẹjọ́ náà pé àwọn yóò kọ ìwé sílé ẹjọ́ náà lórí ìgbésẹ̀ ọ̀hún. Ẹ̀wẹ̀, adájọ́ ọ̀hún ti wá sún ìgbẹ́jọ́ náà sí ọjọ́ 19 oṣù karùn-ún ọdún 2026 tí a wà yìí, bó tilẹ̀ jẹ́ pé agbẹjọ́rò Sowore ní ọjọ́ náà kò rọrùn fún òun láti wá sí ilé ẹjọ́. Ìkúnlẹ̀ abiyamọ o, èèyàn 16 pàdé ikú òjijì lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ tó wáyé nípínlẹ̀ Kogi. Ó mà ṣe o, ìṣẹ̀lẹ̀ ìjàmbá kan wáyé lábúlé Aku nítòsí Ọ̀sàrà lówùúrọ̀ ọjọ́ Ẹtì Friday ní dédé aago 9 àárọ̀ kọjá 20 ìṣẹ́jú, gẹ́gẹ́ bí ọ̀gá àgbà àjọ ẹ̀ṣojú pópó FRSC ẹ̀ka ìpínlẹ̀ Kogi Lawal Fage ṣe wí. Fage, ẹni tó ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ lórí fóònù ìbánisọ̀rọ̀ pẹ̀lú àwọn akọ̀ròyìn nílùú Lọ́kọ́já, sọ wípé ọkọ̀ bọ́ọ̀sì èrò Toyota Hiace tó ní nọ́mbà ìforúkọsílẹ̀ ìdánimọ̀ BUU 17ZD tó ń rìnrìn àjò láti Jos ìpínlẹ̀ Plateau lọ sí Èkó ló ṣe bẹ́ẹ̀ forí kásá ìjàmbá. Ó jẹ́ kó di mímọ̀ pé ọkọ̀ tó ní ìjàmbá náà ló gbé àwọn èrò 22, ọkùnrin 21 àti obìnrin kan. Gẹ́gẹ́ bí àjọ FRSC ṣe wí, ó sọ wípé àìsinmi awakọ̀ àti eré àsápajúdé ló mú kí awakọ̀ náà sọ ìjánu rẹ̀ nù kí ọkọ̀ bọ́ọ̀sì náà tó kúrò lójú ọ̀nà rẹ̀ tó sì mórí wọ abẹ́ afárá. Ó sọ wípé àwọn èrò 16 tó fi mọ́ àwọn ọkùnrin 15, obìnrin kan ṣoṣo àárín wọn náà dágbére fáyé lójú ẹsẹ̀. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, àwọn òṣìṣẹ́ àjọ FRSC nípínlẹ̀ Kogi ló ṣe bẹ́ẹ̀ dáhùn sí ìpè pàjáwìrì náà ní kánmọ́nkóbó tí wọ́n sì dóòlà àwọn èrò 6 tí wọ́n farapa yánnayànna. Àwọn olùfarakásá náà tó farapa ló ti jẹ́ gbígbé lọ gba ilé ìwòsàn ní Ọ̀sàrà àti ilé ìwòsàn Specialist Hospital Lọ́kọ́jà fún ìtọ́jú tó péye, nígbà tí òkú àwọn olóògbé sì ti jẹ́ gbígbé sí ilé ìgbókùpamọ́sí ní Lọ́kọ́jà. Iléeṣẹ́ àjọ ẹ̀ṣojú pópó FRSC ti wá rọ àwọn onímọ́tò àti àwọn èèyàn tó ń ṣàmúlò àwọn ojú ọ̀nà láti máa tẹ̀lé òfin àti ìlànà à ń tẹ̀lé ojú pópó, kí wọ́n sì yàgò fún eré àsápajúdé àti wíwa ọkọ̀ láì sinmi ṣáájú kí wọ́n tó gùn lé ìrìn àjò lójúnà láti dènà ìfẹ̀míṣòfò láwọn ojú ọ̀nà márosẹ̀. A ò ní ṣe déédé ìjàmbá lọ́lá Olódùmarè. Àwọn olóṣèlú bẹ̀rẹ̀ o, Shina Peller, Òjó Mákànjúọlá, Najim Oyèdèjì, Sanjọ́ Adédoyin àti ọmọ ilé aṣòfin 5 míì kọ̀wé fi ipò sílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwa ò lo àbúrẹ́là mọ́, ẹ̀gẹ́ ló jáwó báyìí. Èyí lápárá ẹ̀fẹ̀ táwọn èèyàn olóṣèlú ìpínlẹ̀ Ọ̀yọ́ ń ṣe báyìí látàrí bí àwọn èèyàn lẹ́gbẹ́ òṣèlú PDP ṣe ń ju àbúradà sílẹ̀ náà wọ́n mú oko ẹ̀gẹ́ pé oko ẹ̀gẹ́ ló kù táwọn fẹ́ gbajúmọ̀ báyìí. Wàhálà tó dé bá ẹgbẹ́ òṣèlú PDP ló ti hàn pé kò tí ì dópin fún bí àwọn èèkàn ọmọ ẹgbẹ́ òṣèlú náà nípínlẹ̀ Ọ̀yọ́ ṣe ń kọ̀wé fi ẹgbẹ́ òṣèlú náà sílẹ̀. Ńṣe ni ìwé àtẹ̀jáde ìfi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ àwọn èèyàn lẹ́gbẹ́ òṣèlú náà lu orí ìkànnì ayélujára kan. Ohun tí ọ̀pọ̀ àwọn tó ti kọ̀wé fi ẹgbẹ́ òṣèlú náà sílẹ̀ ń sọ ni pé ìjà tó wà nínú ẹgbẹ́ òṣèlú PDP yóò ṣe ìdíwọ́ fún àwọn nínú ètò ìdìbò ọdún 2027 tó ń bọ̀. Lára àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP tó ti kọ̀wé fi ẹgbẹ́ sílẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ ní àwọn tó jẹ́ ọmọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ẹgbẹ́ òṣèlú náà. Lára wọn ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí: Najim Oyèdèjì tó ń ṣojú fún agbègbè Ìṣẹ́yìn, Ìtẹ̀síwájú, Kájọlà, Ìwájọwà, Adédèjì Ọlájídé àti Abbas Adigun tóun náà fi ẹgbẹ́ sílẹ̀ pátápátá. Ìròyìn tún sọ pé lára wọn ni Anthony Adépọ̀jù
tó ń ṣojú agbègbè Ìbàràpá àti Òjó Mákànjúọlá tóun ń ṣojú agbègbè Ògoolúwa Sùúrùlérè. Àríwísí àwọn èèyàn náà ní ìjà tó wà nínú ẹgbẹ́ òṣèlú PDP ni àwọn fi yẹ̀bá fún ẹgbẹ́ ọ̀hún báyìí. Lọ́jọ́rú Wednesday ni gómìnà Ṣèyí Mákindé ṣe ìpàdé ìdákọ́ńkọ́ nílé rẹ̀ pẹ̀lú àwọn aṣáájú àti àwọn tó ṣe pàtàkì nínú ẹgbẹ́ òṣèlú Allied People's Movement APM tí wọ́n wá láti ìlú Àbújá. Àwọn olóṣèlú ìpínlẹ̀ Ọ̀yọ́ sì ń sọ wípé ìgbésẹ̀ láti fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ ni wọ́n wá yanjú níbi ìpàdé náà. Ìpàdé ọ̀hún tó wáyé ní Ìbàdàn jẹ́ apá kan lára àwọn àtúntò tó ń lọ lọ́wọ́ láàrin àwọn olóṣèlú ṣáájú ètò ìdìbò àpapọ̀ ti ọdún 2027. Tí ẹ ò bá gbàgbé, gómìnà ìpínlẹ̀ Bauchi Bala Mohammed ló ti ṣáájú fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ tó sì kù gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ nìkan ṣoṣo nínú ẹgbẹ́ òṣèlú náà. Àmọ́ ṣá, ọ̀pọ̀ nínú àwọn tó fẹ́ díje dupò nínú ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Ọ̀yọ́ tó ti kọ̀wé fi ẹgbẹ́ náà sílẹ̀ tí wọ́n sì ti lọ sínú ẹgbẹ́ òṣèlú APM báyìí. Nínú wọn ni Shina Pella, Olúfẹ́mi Àjàdí, Akeem Ọlátúnjí àti aṣojú ọmọ ẹgbẹ́ òṣèlú tó pọ̀ jùlọ nílé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ Sanjọ́ Ọ̀nàọlápọ̀ Adédoyin. Ṣe ọjọ́ 10 oṣù karùn-ún ọdún 2026 yìí ní fífi orúkọ àwọn olùdíje fún ètò ìdìbò ọdún 2027 gẹ́gẹ́ bí àjọ INEC ti fi léde yóò dópin. Pẹ̀lú bí àwọn kọ̀ọ̀kan nínú ilé asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe ń kọ̀wé fipò sílẹ̀, ó ṣeéṣe kí àwọn tó kù tó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú PDP náà lọ sínú ẹgbẹ́ òṣèlú APM, ìyẹn gẹ́gẹ́ bí àwọn onímọ̀ nípa ètò òṣèlú ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe sọ. Olórí Olúwaṣèǹdárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di. Láṣẹ Olódùmarè yóò sì dára fún yín. Ìgbìmọ̀ aṣojú-ṣòfin gbéná wojú iléeṣẹ́ ìbánisọ̀rọ̀ MTN, Airtel àti Glo lórí àwọn ètò tí kò dára tó kù díẹ̀ káàtó àti àwọn ìpè tó ń ṣe ségesège. Ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ti pé àwọn iléeṣẹ́ ìbánisọ̀rọ̀ tó ń ṣiṣẹ́ nílẹ̀ wa Nàìjíríà títí kan iléeṣẹ́ MTN Nàìjíríà, Airtel Nàìjíríà àti Globacom lórí ìdákúrekú nẹ́tíwọ́ọ̀kì tó ń fojoojúmọ́ burú sí àwọn ètò tí kò dára àti àwọn ìpè tó ń ṣe ségesège jákèjádò orílẹ̀-èdè. Àwọn aṣòfin náà fi àìdùnnú wọn hàn lásìkò ìjókòó ilé nígbà tí wọ́n ń jíròrò lórí àwọn ètò iléeṣẹ́ ìbánisọ̀rọ̀ tó ń ṣe ségesège tó ń burú sí ládùrú ọ̀wọ́n gógó tàrífù tó ń gbẹnu sókè àti àlékún owó tó jẹ́ kíkéde nípasẹ̀ àwọn iléeṣẹ́ ìbánisọ̀rọ̀ náà. Ìjíròrò náà ló wáyé lẹ́yìn ìbínú àwọn aráàlú lórí àwọn ètò àwọn iléeṣẹ́ ìbánisọ̀rọ̀ tí kò dára tó kù díẹ̀ káàtó títí kan àwọn àríwísí nípasẹ̀ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn àti olùdíje dupò ààrẹ tẹ́lẹ̀ rí Ọmọyẹlé Sowore, ẹni tó fẹ̀sùn kan àwọn iléeṣẹ́ ìbánisọ̀rọ̀ àti àwọn àjọ tó mójútó ètò ìbánisọ̀rọ̀ nípa lílọ́ àwọn ọmọ Nàìjíríà lọ́wọ́ gbà nígbà tí wọ́n sì kùnà láti jẹ́ kí ètò náà dára sí i. Lásìkò ìjíròrò nílé ìgbìmọ̀ aṣojú-ṣòfin, àwọn aṣòfin náà fẹ̀sùn kan àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ìbánisọ̀rọ̀ fún àìbójútó àwọn ìdókòwò amáyédẹrùn nígbà tí wọ́n mú èrè jíjẹ lọ́kùnkúndùn láìka àwọn oníbàárà sí. Ọ̀kan lára àwọn aṣòfin náà sọ wípé àwọn Nàìjíríà kò rí ìlò owó fún owó tí wọ́n ná sí ìpè àti orí ayélujára nẹ́tíwọ́ọ̀kì. Ó dàbí pé wọn ò ṣe bí a ṣe rò ó, bẹ́ẹ̀ ni wọn ò dáàbò bo àwọn àǹfààní àwọn olùsanwó orí lórílẹ̀-èdè yìí. Ọ̀pọ̀ àwọn oníbàárà ló ti fẹ̀sùn kan àwọn iléeṣẹ́ ìbánisọ̀rọ̀ fún gbígbé owó gọbọi lórí tàrífù owó ìpè àti dátà láìsí ìmúgbòòrò ètò tó dára. A ó rántí pé Sowore ló ti ṣáájú bu ẹnu àtẹ́lu àwọn iléeṣẹ́ ìbánisọ̀rọ̀ àti àjọ tó mójútó iṣẹ́ ìbánisọ̀rọ̀. Ó fẹ̀sùn kan igun méjèèjì nípa bí wọ́n ṣe ń lọ́ àwọn ọmọ Nàìjíríà lọ́wọ́ gbà nípasẹ̀ owó tàrífù wọn tó gbẹnu sókè nígbà tí wọ́n sì kùnà láti pèsè àwọn ètò ìbánisọ̀rọ̀ tó ṣeé gbẹ́kẹ̀lé. Àwọn aṣòfin lásìkò ìjíròrò náà kìlọ̀ pé àfi tí wọ́n bá gbé ìgbésẹ̀ ìlànà kíákíá, ìgbẹ́kẹ̀lé àwọn èèyàn lórí ẹ̀ka ìbánisọ̀rọ̀ Nàìjíríà lè tẹ̀síwájú láti máa burú sí i. Ọmọ Nàìjíríà kan máa san fáìnì mílíọ̀nù kan dọ́là $1 million fún gígé àwọn igi tó wà láyìíká lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ìgbìmọ̀ Auckland City ti ní pé oníṣègùn òyìnbó ọmọ Nàìjíríà kan tórúkọ rẹ̀ ń jẹ́ Matthew Bernard àti ìyàwó rẹ̀ máa san fáìnì tó súnmọ́ mílíọ̀nù kan dọ́là $1 million fún gígé àwọn igi 38 tó ní ààbò lọ́nà tó bá òfin mu lulẹ̀ ní àti lágbègbè Claremont Avenue Property lórílẹ̀-èdè Amẹ́ríkà US. Orí ìkànnì ìròyìn tó wà ní California
QHED jábọ̀ pé ó lé ní 20 àwọn olùgbé ìlú níbi ìpàdé ìlú tó wáyé lọ́jọ́ ìṣẹ́gun Tuesday tó béèrè fún ìfẹsẹ̀múlẹ̀ òfin tó dáàbò bo igi Oakland. Wọ́n ní pé àwọn igi ewéko tó wà ní agbègbè náà ṣe pàtàkì fún ìdènà iná ìgbẹ́, ìlera gbogbogbò àti ìdàgbàsókè àyíká. Diaspora Tales jábọ̀ ní oṣù tó kọjá pé Bernard àti olólùfẹ́ rẹ̀ Lynn Warner sọ pé wọ́n gé igi kúrò ní ilẹ̀ wọn nítorí ìmọ̀ràn onímọ̀ nípa igi. Níbi ìpàdé náà ní ọjọ́ ìṣẹ́gun Tuesday, onímọ̀ oníṣègùn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sọ fún ìgbìmọ̀ ọ̀hún pé àwọn igi tóun gé kúrò ní ilé òun ní nǹkan bíi ọdún 4 sẹ́yìn ti kú. Igi náà sì ń tẹríba tàbí wà ní ipò tó léwu, ṣùgbọ́n ìlú náà takò. Wọ́n sì ní kí Bernard àti Warner san $915,135.40. Wọ́n sì fi gbèdéke kan lé dúkìá ilẹ̀ wọn tí yóò dí wọn lọ́wọ́ láti ṣe àgbékalẹ̀ tàbí ta ilẹ̀ náà títí tí wọ́n fi san fáìnì náà. Nígbà tí ó ń gbé ọ̀rọ̀ fáìnì náà lẹ́yìn, onímọ̀ nípa igi àwùjọ kan Harris James sọ pé àwọn igi tó tóbi bẹ́ẹ̀ kò sí ní ọjà láti rọ́pò wọn. Kódà pẹ̀lú àtúngbìn yóò gba ọ̀pọ̀ ọdún, àní ọgọ́rọ̀ọ̀rún ọdún láti mú àwọn ohun tó ní ṣe pẹ̀lú àyíká àti ààbò tó sọnù padà bọ̀ sípò. Ìwọ̀n owó fáìnì náà fi òtítọ́ kedere hàn. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ sì fi ń wò wá kò ní fọ́. Láṣẹ Olódùmarè yóò sì dára fún yín.